Aláròyé máa wí o. Irú rádaràda wo làwọn èèyàn Tinubu ń sọ yìí? Ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n kọ háà nígbà tí ọ̀gá ẹ̀ka tó ń ṣètò bí wọ́n ti ń pín owó tó bá wọlé ní Nàìjíríà, Mohammed Shehu, kéde páwọn ti ń gbé tó dìde láti fowó kówó oṣù àwọn olóṣèlú tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba. Ohun tọkùnrin yìí ń sọ ni pé àwọn ò fowó kówó oṣù àwọn gómìnà, wọn ò fowó kówó oṣù àwọn aṣòfin gbogbo àtàwọn olùdámọ̀ràn pẹ̀lú àwọn olóṣèlú tó kù tí wọ́n ń bájọba ṣiṣẹ́. Bí ìjọba kan ò bá yàkà, táwọn tí wọ́n ń bá ṣiṣẹ́ ò sì jẹ́ aláìláàánú, kò sẹ́ni tí ó ronú irú eléyìí rárá. Lásìkò táwọn ọmọ Nàìjíríà ń jẹ̀rora burúkú báyìí, lásìkò tẹ́bi ń pa àwọn mẹ̀kúnnù, lásìkò tówó táwọn òṣìṣẹ́ gbogbo ń gbà kò tó owó ọkọ̀, ká má ti ìṣòwò oúnjẹ, lásìkò tó ń gbogbo gbówó lórí tí gbogbo ẹ̀ sì dàrú máwọn aráàlú lójú. Ó wá yẹ kó jásìkò yìí lẹni tó bá níbẹ̀rù Ọlọ́run lọ́kàn yóò lóun fẹ́ fowó kówó oṣù àwọn tí wọ́n ń ṣèjọba. Ọkùnrin náà sọ̀rọ̀ òun mọ̀ràn o. Ó ní látọdún 2008 ni wọ́n ti fowó kówó oṣù àwọn èèyàn náà gbẹ̀yìn. Ó ní ìjọdá akọ́gà àgbà ní Central Bank máa gbowó jàre orílẹ̀-èdè wa lọ. Ó ní báwo lowó tí mínísítà ń gbà lóṣù kan kò ṣe ní pé mílíọ̀nù kan. Ó lóhun tó burú ni. Nídìí èyí làwọn ṣe fẹ́ fi kówó oṣù àwọn olóṣèlú tí wọ́n ń bájọba ṣiṣẹ́ náà kí wọ́n lè gbégbé ayé rere. Àfi bí ẹni pọ́kùnrin ìfẹ́ làwọn ọmọ Nàìjíríà ní jìbìtì. Bó bá jẹ́ lórílẹ̀-èdè míì ni gbogbo ohun tó ń sọ yìí bá ṣe é gbọ́ tàbí fi èsì dáadáa. Àmọ́ Nàìjíríà ò rí bí àwọn orílẹ̀-èdè tó kù. Nàìjíríà lórílẹ̀-èdè táwọn tí wọ́n ti ń ṣèjọba ń ráwọn aráàlú jẹ lọ́nà ọ̀wọ̀ sí, ọ̀nà ìkà, ọ̀nà ẹ̀gbin, ọ̀nà ta ni ó mú mi sí i. Ẹni tó sọ pé ìkànnì pírẹsidẹ́ǹsì ń gbà kò rántí sọ fún wa pé láàrin ọdún kan ni wọ́n ná bílíọ̀nù rẹpẹtẹ láti fi túnlé ààrẹ àti igbákejì ẹ̀ ṣe. Kò rántí sọ fún wa iye tí wọ́n rẹ ronpléènì táàrẹ ń gùn kiri. Kò rántí sọ fún wa iye ìgbà tí pírẹsidẹ́ǹtì àtàwọn olóṣèlú tó ń ṣiṣẹ́ ìjọba yìí ti lọ sílùú òyìnbó àti iye tí wọ́n máa ń gbà ní gbogbo ìgbà tí wọ́n bá jáde ìlú bẹ́ẹ̀, yàtọ̀ sówó òtẹ́ẹ̀lì, owó oúnjẹ àtowó tí wọ́n mú sápò fúnra wọn. Ọkùnrin alálàyé yìí ò rántí sọ iye àláwáǹsì táwọn aṣòfin wa ń gbà nígbà tó sọ pé owó àwọn aṣòfin ò pé mílíọ̀nù kan lóṣù. Kò rántí sọ fún wa pé bó tilẹ̀ jẹ́ pé owó òun ò pé mílíọ̀nù kan, àláwáǹsì tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí ẹnìkan fúnra ẹ̀ ti lé ní mílíọ̀nù 21 lóṣù kan péré. Kò sówó burúkú táwọn èèyàn yìí ń gbà ní gbogbo iléeṣẹ́ ìjọba tí wọ́n bá láwọn lọ. Kò sọ iye tí wọ́n ń gbà tí wọ́n bá rìnrìn àjò. Kò sọ fún wa iye tí wọ́n ń ra mọ́tò tí wọ́n ń gùn kiri. Àbí táwọn gómìnà lèèyàn ò ronú ẹ̀ torí ẹ̀ ò ní dàrú. Àbí táwọn mínísítà wa tí wọ́n ń kọ́lé kiri ìlú òyìnbó. Mélòó léèyàn ó ti ẹ̀ka náà táwọn èèyàn yìí fi ń rí owó tí ò ṣeé fẹnu sọ. Bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ gbogbo wà nílẹ̀ yìí tí wọ́n ń rún pa. Owó tó ṣìṣẹ́ kan ń gbà 70,000 70,000 naira. Kí lẹ́nìkan lè fìyẹn ṣe? Àwọn òṣìṣẹ́ ń kígbe, wọ́n níyà ń jà wọn. Ìjọba ó sì wàhálà wọn títí kí wọ́n tó fi tọ́rọ́ kọ́bọ̀ kún owó wọn. Àwọn olùkọ́ yunifásitì ti ń lérí láti bí ọjọ́ mẹ́ta yìí wá páwọn yóò dáṣẹ́ sílẹ̀ o. Nígbà tí wọ́n bá sì dáṣẹ́ náà sílẹ̀, kálukú mọrú wàhálà tó máa ń bálù. Ìdààmú tí ó sì wà fáwọn akẹ́kọ̀ọ́ gbogbo. Ọkùnrin tó pọ́wọ́ yìí ò ronú nípa tìrú wọn. Bólùkọ́ fásitì bá fẹ́ dáṣẹ́ sílẹ̀ kí wọ́n tètè ṣe bẹ́ẹ̀. Báwọn olóṣèlú bá ti ń rówó oṣù tí wọ́n gbà, àbùṣebùṣe. Àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni wọ́n ń rìn kiri bí aláàbọ̀ ara yẹn. Wọn ò jẹ́ fún wọn ní pẹ́ńsọ̀n wọn bọ̀rọ̀. Àwọn ọlọ́pàá níyà ń jẹ tí wọn ìrówó ra àwọn tí wọ́n nílò yẹn. Bẹ́ẹ̀ làwọn sọ́jà wa ń kígbe ní gbogbo ìgbà pé owó tí wọ́n ń fáwọn ò tó. Ní ò ṣe jẹ́ kógun afẹ̀míṣòfò ṣe é jà gidigidi fáwọn. Ọkùnrin yìí kò rí gbogbo eléyìí o. Kò sì ronú tàbí kó mọ bí ó ti gbà wọn tí wọ́n ń ṣe òfin nímọ̀ràn láti fi kówó oṣù àwọn yìí tàbí láti fún wọn ní àláwáǹtì tó tó wọn láti ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe lẹ́nu iṣẹ́ wọn. Wọ́n pa gbogbo eléyìí tì. Ọ̀rọ̀ lórí owó àwọn olóṣèlú tó ń bájọba ṣiṣẹ́ ló gbégún wọ́. Àwọn ló fẹ́ fi kówó wọn. Òun náà sì jókòó síbì kan yóò láwọn èèyàn Nàìjíríà kò dáa. Báwo wọn ṣe fẹ́ dáa? Báwo ni Nàìjíríà fúnra ẹ̀ ṣe fẹ́ dáa? Nígbà táwọn olórí ìlú ò bá ṣe nọ́mà. Èyí tọkùnrin tó ń bájọba Tinubu ṣiṣẹ́ gbé wá yìí kò dáa o. Ẹ tètè kìlọ̀ fún un kó jáwọ́ ń bẹ̀ kíá. Abirú rádaràda wo làwọn tí wọ́n ń bá Tinubu ṣiṣẹ́ yìí ṣe gan-an? Ó ṣojú mi kòró nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.